ẹ kú ilé là ń kára lé ẹ̀rẹ̀ wá ní ti èrò ọ̀nà àtúntìdé bá a ṣe ń dé àtibọ̀ bá a ṣe ń bọ̀ àwa la mú gbòòrò dùn àtúndé Brutal Films and Record International àgbàṣàmì gbogbo àgbáyé káàfàtà ìlú Ọ̀tà láwà àti ìlọ eégún Ọlámúwálé ní Gbádéwọ̀lú ni àti eégún Ọbáníkẹ́. Lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ká lọ sí orí odó Gbádéwọ̀lú ká lọ bó ṣe rí, ẹ máa bá wa ká lọ. Inú ìgbà tí Gbádéwọ̀lú tó ti máa jáde tó máa gun odó láti wà yìí, aṣọlẹ̀ tí ń wò tó ti tẹ́ sílẹ̀ fún lónìrànràn yìí, àwọn aṣọ tó máa yí lé nínú ẹ̀. Ọba Wàdúdú Àjàní Dẹ̀yìndé olórúbà ti ìlú Orúbà ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ń bẹ̀ o. Bákan náà ọba Olúkọ̀tún ti Ọ̀tún Ọ̀tà ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ń bẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ ohùn àwọn eégún yìí. Gbádéwọ̀lú ló ti ń bọ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ láti inú ilé yìí. Eégún rẹ̀ dẹ̀dẹ̀ ó rọ̀ dẹ̀dẹ̀ láti kọ̀lú ọ̀run wá sí kọ̀lú ayé. Ẹ ti rí baálẹ̀ Ìlísà Egùsì, eégún ìjẹ́gbọ́n àwọn baálẹ̀ Ìlísà Egùsì. Lára àwọn eégún tuntun wọ́n ṣẹ̀dá ní ìlú Ọ̀tà ní Gbádéwọ̀lú. Ọdún àkọ́kọ́ tó máa kọ́kọ́ ṣeré náà rí lẹ́yìn tó ti fi aṣọ hàn. Eré ọdún àkọ́kọ́ lélẹ̀ òdèrè o. Òun ló ti ń forí balẹ̀ fún àwọn ìyá àgbà ọ̀jẹ̀ yìí. Ó ti kí parapọ̀. Bákan náà ó kí àwọn olóyè ọ̀jẹ̀ ọkùnrin. Aṣọ mi ni Gbádéwọ̀lú tún lọ gbé yìí. Ó ti forí balẹ̀ lọ́dọ̀ àwọn oníbàtà. Bákan náà ó kí bàbá wa Sáúbà náà Egúnjọbí. Baálẹ̀ ọkọ ìlú baálẹ̀ ló ná fún eégún ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí.
àkàngbó àkàntọ́ o àkànfọ́ páwó àkànfẹ́rẹ́ jùjọ́bì alọ́bọ̀ gbadéwọ̀lú ti gun odó ẹ̀ ká lọ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ pẹ̀lú àwọn eégún akéwì tí wọ́n wà nílẹ̀. Ọ̀dà tó ń lọ lẹ́ni àyàn ọmọ lọ́wọ́ ìyanu. Ọgọ́gọ́ kì í jagun ọmọ ọmọ. Ọgbẹ́dẹ́ wà ní o! Wàá bọ̀rẹ̀! Wàá bọ̀rẹ̀! Ọkọ̀ ní ìjagun ọmọ tó bá bọ̀. Má dá òun wù kó jọ àwọn ni wọ́n ṣe. Ẹ̀ṣẹ̀ wọn kú náà wọ ìbẹ̀rù mọ̀ lè lóbùn sí. Àgbàdo yẹn jẹ́ ọmọ ṣàgà lóbu. Òyìnbó gbàtẹ́ lẹ̀kọ̀. Adéyẹ̀dé gbàtẹ́ lẹ́wọ́. Òní pẹ̀lẹ́kùn ọ̀gá lẹ́dá. Òwe gbẹ̀ wáyé. Òwe gbẹ̀ lẹ́nà òkú. Ọ̀gbàdà máa yẹ bá mi dàgbà òsì lẹ́nu. Ẹ ò ní rí ògbésẹ̀ àjọ̀bí ẹ̀ṣẹ̀ bí ọmọ. Òbí ọlọ́gbọ̀n òjò bá jíde. Tẹgbọ́n yọkẹ́. Ọmọ orí kẹ́ńgẹ́ gbọ́dọ̀. Kẹ̀gbẹ́ ẹgbẹ́lá. Agbọ́dọ̀ ìyẹ́kù. Ẹ̀ṣẹ̀ bí mi náà. Ẹ̀ṣẹ̀ tẹ̀mí ìsì. Mẹ̀ṣẹ̀lú kọ́tọ́. Lọ́nà wọ́n bẹ̀ mí lágbẹ́. Ẹ̀wọ̀ wọ́ọ̀. Ẹ̀wọ̀ lọ́wọ́. Ẹni tí ọ̀rọ̀ wọn tọ̀ọ̀rọ̀ ẹ̀jẹ̀. Àmọ́dé ni wọ́n lọ sí òní àtẹ̀gbọ́n lẹ́sẹ̀ ọ̀tọ̀ nì kó máa lọ́wọ́ ní ẹ̀bí ìlọsọ. Bàbá mi, Odun síra ògùn sí mi, ọmọ Elégùṣì Ọ̀tà. Ọlọ́mọ ṣẹ̀fà ìbọ̀dọ̀ fún dámọ̀ ọjà. Ọmọ àbọ̀rígbòwẹ̀ fún ọba búburú. Ọmọ Elégùṣì Ọ̀tà. Ẹgbẹ́ yìí náà kò ṣe sùúrù kíkí. Ó dá mi lẹ́sẹ̀ ṣọlẹ̀ dá mi. Ọlọ́mọ ṣẹ̀fà ìbọn aláṣúrò ògùn ní ọkùnrin. Ọmọ Elégùṣì Ọ̀tà. Bàbá káyọ̀ ọbọ̀ òkú. Ọmọ padà ọ̀sáyọ̀ ògùn tíẹ̀. Ọlọ́mọ ṣẹ̀fà. Tó o bá sọ pọ́lọ́rọ̀ ní bàbá rẹ̀, èmi máa sọ pọ́lọ́rọ̀ ní bàbá mi. Kò máa gbọ́rọ̀ ẹnu ìyàrá agbábẹ́ ká mọ̀dé sì ká mi. Ọmọ ají pọ̀nù bí abẹ, ekú ni wọ́n ṣe níwọ̀n bàbá mi. Òtò kòrò bá bẹ wù lẹ́sà, àmọ́dún ló ní wọ́n pa lára, kí wọ́n kókun ilé àlára, bẹ́ẹ̀ lọ nípa lára, jọ̀jọ́ ló ní wọ́n pa jèrò, kọ́ kókun ilé àjèrò, kọ́ bákun ilé àjèrò, bẹ́ẹ̀ lọ nípa jèrò, àgbàmọ̀lù kẹ̀ ní bàbá fá, lórí wọ́n pa fá, bẹ́ẹ̀ lọ nípa fá, bẹ́ẹ̀ lọ ní kókun ilé fá, ìfá lóbi olórí kése, òkú òfé kì í bóró kó ní mọ̀rọ̀pọ̀, ọ̀rọ̀ tá a bá rò pé wà bẹ́ẹ̀ mẹ́fọ̀, ẹ̀dín ní ló bá bí, ẹgbẹ́ bí mo bá sọ ẹ̀fẹ̀jọ́ sọ̀dá, gbẹ́lẹ́wọ̀lù bí wọ́n bá ṣe kọfọjọ́ sọ̀bà òwúrẹ́ òmọdé òwúrẹ́. Agbẹ́gìrì mi ń jẹ, agbẹ́gìrì wọ́n jẹ, agbẹ́gì méjì, oṣó ilé, wọ́n ní sẹ́ kú mọ́, odò kèrìbìtì, ẹni àfi dúró gbọ́n, odò kèrìbìtì, ẹni àfi dúró gbọ́n, mo jáwé olúgbọ́n náà, ibẹ̀ mo gbé ìsàwó, máa pẹ́ òlélẹ̀, òlékè wọn, òlékè wọn, bí gàdá ìrìn àlẹ́.
lẹ́yìn gbogbo ọ̀rọ̀ lórí odó Gbádéwọ̀lú ti bọ́lẹ̀ báyìí o kéré wá yá. Aṣọ yíyí ló ti bẹ̀rẹ̀ báyìí, aṣọ yíyí ó ti bẹ̀rẹ̀ ní pẹrẹu. Gbádéwọ̀lú ti di aláǹtakùn tó bá finú ta fẹ̀yìntà. Ẹ̀rí bó ṣe ń yí. Aṣọ aláràǹbarà ló ń yí lọ́wọ́lọ́wọ́ báyìí.